mo jó lẹ́rùn wá mo kọ̀yìn sáàfin mo jó lẹ́rùn wá mo kọ̀yìn sáàfin mo ti gbẹjọ́ mi mo ti gbẹjọ́ mi dọ́jà Afẹ́ mo jó lẹ́rùn wá òye ìyámọ̀dé ò ọmọ fẹ́ o yàrá o ọmọge. Ẹ pẹ̀lẹ́ a kí gbogbo ojú tó ń wò wá lágbára lọ́wọ́ Ọlọ́run ojú náà kò ní fọ́ kò dẹ̀ ní di nǹkan tí ẹ máa náwó lé lórí. Inside Ilé-Ifẹ̀ náà ni platform ilé tó so gbogbo ọmọ Ilé-Ifẹ̀ nílé lóko àti lẹ́yìn odi tó so wọ́n papọ̀. A wà pẹ̀lú màmá wa ọ̀jọ̀gbọ́n ni wọ́n, ọ̀mọ̀wé ni wọ́n, abiyamọ sì tún ni wọ́n, ìyá ni wọ́n, olùkọ́ ni wọ́n. Ẹ introduce ara yín. A very quick one. Thank you very much. I'm Princess Ọmọọba. Ọmọọbabìnrin. Bìnrin. Professor ọ̀jọ̀gbọ́n Adeola Ayọ̀dèjì ọmọ ọlọ́gbẹ́ ńlá aya Shobola. Aya Shobola. Ayọ̀dèjì ayọ̀ wa ti wá di méjì báyìí. Láìpẹ́ yìí a gbọ́ wípé wọ́n fẹ́ dá yín lọ́lá gẹ́gẹ́ bí olórí ọmọọba obìnrin nílẹ̀ Ifẹ̀. Àṣé àwọn ṣé rúmọ̀ ni àbí how true? Ó ti di òótọ́. Ó ti dòótọ́. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Kábíyèsí aláṣẹ òrìṣà. Ọọ̀ni òrìṣà. Kábíyèsí aláṣẹ kejì òrìṣà. Àrólé Oòduà. Ọ̀ṣunmọ́lẹ̀ Ṣùmẹ́ní. Ẹni ìtàn. Désìmọ́gbọ̀n Ọọ̀ni. Adéyẹyẹ. Kábíyèsí o. Babátúndé. Kábíyèsí. Ògúnwùsì. Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. Ọmọlé agbẹdẹgbẹdẹ. Ìyálà à ń bẹ̀ báyìí. Ẹ̀yin lẹ à ń bẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni. Àdúpẹ́. Ẹ bọ́lọ̀ fi jẹ pé. Àṣẹ o. Ta ni ọmọọbabìnrin Ṣóbọlá? Adéọlá Ayọ̀dèjì Ṣóbọlá. Gẹ́gẹ́ bí a ṣe sọ, mọ̀ wípé wọ́n bí mi ní ọdún díẹ̀ sẹ́yìn ní ìlú Èkó. Ọmọọba late now anyway Isaiah Olúgbẹ́nlá àwọn ni wọ́n bí mi. Mo ṣe kékeré nílùú Èkó. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Èkó. Mo wá lọ ṣe secondary school ní Èkìtì grammar exactly ní Èkìtì state. Mo wá padà sí ìlú Èkó again. Ibẹ̀ ni mo ti ṣe mo ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa iṣẹ́ olùkọ́. The then College of Education Ọ̀tọ̀ Ìjánìkì. Now Adeniran Ogunsanya, College of Education. NC then. Exactly. Okay. NC. From there, I went to ABU Zaria for my first degree, and I later came back home for my master's and PhD in Obafemi Awolowo University. Ní ìlànà ètò ẹ̀kọ́ wo? Ìlànà ètò ẹ̀kọ́ ìgbaninímọ̀ràn àti ìhùwà ẹ̀dá. That's counseling psychology. Counseling psychology. Ó ti tọ́dún mélòó báyìí tẹ́tí ṣiṣẹ́ olùkọ́? Tí mo ti ń ṣiṣẹ́ olùkọ́, ó ti pẹ́ o. Ó ti pẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ní ti ilé ẹ̀kọ́ gíga, àti lé 20 ọdún báyìí. Mo ti lé 20 ọdún báyìí tẹ́tí ṣiṣẹ́, tẹ́tí mú ẹ̀fọn. Kápẹ́ bẹ́ẹ̀. Exactly. Ọmọ agboolé bo gangan ni. Agboolé agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. Ẹ kíra yín láàrin ìṣẹ́jú kan. Àbẹ́ẹ̀kí ń lọ pàdé ọmọdé. Mo máa ń lọ. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n limit ẹ̀ sí ti kí n bẹ̀rẹ̀ lórí ti ọlọ́gbẹ́ ńlá torí tí bá máa ká gbogbo. Díẹ̀ náà ni lérèfé. Èmi lọmọdé bóyè. Débò súnmọ́. Èmi lọmọ Ọọ̀ni ọba ọmọ Ọọ̀ni ọba gíga. Èmi lọmọ ọlọ́gbẹ́ ńlá yín ọ̀dà. Ìyàmọ̀ parakọ́gì kòkò dìbò dẹ̀rù eégún ta ò jẹ́ kí òrìṣà lọ́nà òbòtú. Ó fi hàn pé ẹni àkókò ń bímọ dé lẹ́sẹ̀ òkè. Ọ̀ṣọ́kọ̀ Èkìtì ṣọ́kọ̀ àkókò. Ṣọ́kọ̀ àkókò bẹ́ẹ̀.
nítorí kìyẹn ti jáde nìyẹn. jagunjagun Ó fi hàn wípé ọlọ́gbẹ́lá. ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú agboolé yín, ẹ ń lọ ságboolé lóòrèkóòrè. Nígbà tẹ́ máa lọ kọ́ńkọ́ ṣé Ifẹ̀ náà ni? Tẹ́ bá ti gbọ́ ṣó kẹ́ ti mọ̀ pé Ẹ̀gbá nìyẹn. Ẹ̀gbá ni Ifẹ̀ náà lọ́kọ Ẹ̀gbá. However, incidentally, àwọn ló ní Owódé Ẹ̀gbádò, àwọn ló ń jọba ń bẹ̀, àwọn Ṣóbọlá. Ọmọọba, ìyá ọba, ọba lọ́tún lósì. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Oyè tí wọ́n fẹ́ fi yín jẹ olórí ọmọọbabìnrin, nígbà tí wọ́n kọ́kọ́ gbé ìròyìn wá bá yín, bó ló ṣe rí lára yín? Wọ́n ní ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́ tó ṣe bí òun. Nínú ààfin yìí in particular, in a joking manner, you know, àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀. But that was a particular day. I came in with my cousin. Okay. We got to the living room there, and then we met the IFE people. You know, exactly. Wanting to meet with Kabiyesi. Now, in my usual manner, I would want to greet everybody. Ẹ kú ìtọ́jú, Ọlọ́fin ẹ ṣé o, ẹlẹ́kúlé o, you know, like that. Exactly. And before I could say Jack, my cousin already found a place to sit. And so everybody was looking at me, and it was like, Princess said that, no. And then jokingly, my cousin said, oh, Shamama, Wabodwani. And I was like, wait a minute, what are you saying? And then Ife, in this same place, they rose up and they started a prayer. Ọlọ́run ti ti ẹnu ẹni sọ̀rọ̀. Specifically, mo máa forúkọ ẹni láṣẹ. Ìkan gbòógì nínú àgbà Ifẹ̀ ni. Wọ́n á ní, wọ́n ní kí n má fi ṣeré o. Wọ́n ló máa wá. Wọ́n ní tó bá ti fi lọ mí, kí n má sọ náà. So gbogbo ìgbà yẹn kò ní ìtumọ̀ sí mi, you know. And then sincerely, when you say Wabod, of all the chieftaincy titles and all of that, mi ò meet Wabod rí. So bá sọ pé báwo náà ṣe ń jẹ Soko, yes, I know that. Báwo náà ṣe ń jọba, yes, I do. And all of that, I've always been. Exactly, but Wabod, I really, you know. And again, another cousin of mine, and tí wọ́n bí bàbá Ṣẹlẹ, sarcastically, jokingly, and openly. You know, when I say sarcastically, it's like, you know, she was doing something, and then I went and it's like, Auntie Nki ló ń ṣe yín. It's for Jele Ilojo. What's wrong with you? Ìbá ni Wabod ṣe máa gbé. What's wrong with you? Yeah, ìlàjókòó báyìí. Yeah, ilẹ̀ máa jẹ́. You know. So these were the things. So nígbà tí Ọlọ́fin wá pè mí, wọ́n sọ pé Ọlọ́run fi ẹ̀gbọ́n mi kan kẹ́ mi láìpẹ́. Àwa la jọ wà lọ́dọ̀ bàbá. Now, nígbà tí bàbá sọ tán, one, I wasn't sure whether I was in trance, whether I was alive, whether I was dreaming, whether I was playing, you know, until we got to the open place there. And then I said, like, what happened in there? And he said, he too said, like what? And I said, what Baba said. He said, hey, yes, that is it. Well, I'm a genuine. But Ọlọ́run tí ẹ yọ ẹ́ tó sọ no. You know. So since then, I've been waking and sleeping with it, processing it,
Can it be real? Can it be true? And before I would say Jack, you know, everybody got to know about it. And people started asking me, hey, congratulations, this and that, and blah, blah, blah. You know, so we give glory to God. Bọ́lá ṣàṣìṣe ni. Àwọn ìdílé ọlọ́gbọ́n ńlá lápapọ̀, báwo náà ṣe gba ìròyìn oyè wá bọ́ọ̀dù yẹn? Not just Ologbela. This thing belongs to Giesi Agbedegbede. Giesi Agbedegbede. Bẹ́ẹ̀ni. Kí ni mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé nínú ìtàn ilé wa ni wá bọ́ọ̀dù ti bẹ̀rẹ̀. Ilé ọlọ́gbọ́n ńlá gangan ló ti bẹ̀rẹ̀. Ilé Giesi Agbedegbede ló ti bẹ̀rẹ̀. Látìgbà tí wọ́n dẹ̀ ti jẹ, wọn ò gbé padà wá sílé wa mọ́. Kí ni ìtumọ̀ wá bọ́ọ̀dù dára? Torí lómi gan gbọ́ pé wá bọ́ọ̀dù. Àgbẹ̀ pàápàá jùlọ ìyẹn ọmọ ayé ìsìn. Èyí ọ̀pọ̀lọpọ̀. Ìtumọ̀ ẹ̀ ni wípé wá bọ Oòduà. Wá bọ́ọ̀dù. Wá bọ Oòduà. Kó lè rọrùn fáwọn òyìnbó nígbà tí wọ́n dé ni wọ́n sọ di one board. Ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ ni pé wá bọ Oòduà. Ìtàn sọ fún wa wípé àkọ́bí lóbìnrin dérin sókun ọlọ́gbẹ́ ńlá. Adépẹ̀tún. Òun ló kọ́kọ́ jẹ wá bọ́ọ̀dù. Nílẹ̀-Ifẹ̀. Kí ló dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé according to the book of Samuel Johnson, who describe, you know, the roles of the Sokos, who they are, and all of that. And then specifically, he mentioned that of Wabod. And Ṣàlàyé, she was known to be a very courageous, brave, bold, tenacious, which energetic. Also know you to yeah, the one saying that anyway. So, but that was the description there. Such that àwọn bíi tí Ọọ̀ni ò bá lè dé nígbà yẹn, she will always be there. Gẹ́gẹ́ bí ọmọ ó ti lè rí ilé ọkọ ẹ̀ ló wà o ṣùgbọ́n Ọmọọba obìnrin. Exactly. So ó ló ń ṣojú Ọọ̀ni. So ó ti mọ iṣẹ́ mọ̀ ti fún tẹ̀dọ̀ bí ilé ọba ilé Ọọ̀ni bó ṣe rí. Ọmọ inú ọgbà ni. A máa wéjà ní on the 22nd. Ẹ máa wé ọjà sóko. Bẹ́ẹ̀ni. Okay. So oyè gangan ní ọjọ́ Saturday 23rd nínú ààfin náà látọ̀ọ̀rọ̀ náà ló ti máa bẹ̀rẹ̀. Àtọ̀ọ̀rọ̀ náà títí dalẹ́ ni. Túkàn mọ́kàn. Kùtùkùtù máa bẹ́ẹ̀. Ẹ á fi kàrúlá. Bẹ́ẹ̀ ni o. Gbogbo ìyá dùn. Lágbára ìdùnnú rẹ̀. Kí lè wá fẹ́ sọ so far so good látìgbà tí ẹ ti ń bẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́? Ọjọ́ ayẹyẹ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní ṣe lọ́jọ́ ẹkún. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Àìní ní ó lo oyè náà. Kí lẹ̀ ń wò? Bó lẹ ṣe fi sage? Bó lẹ ṣe rí ọjọ́ yẹn? Just like you said, for me the day will come and go. But I think it's more of what do I have for Ife? Ife. What do I have? Èsì kákànlá joyè kàwé ìjà èsì kálá gbé wá bọ́ọ̀dù sára mọ́tò kálá máa kọjá wá bọ́ọ̀dù olórí Ọmọọba. So kí ni nǹkan tí mo fẹ́ wá ṣe? Sórí ẹ̀ sọ. And you know, when you talk of Ife, you're talking of the entire world. So it's not just for Ife. Olórí Ọmọọba obìnrin ilẹ̀ Yorùbá. Exactly. Now it begins with báwo la ṣe máa kó ara wa jọ to start with. Obìnrin àbí? Exactly. Àwọn obìnrin láti fún a sense of belonging. That self-identity, that awareness must first be created. Ọmọọba ni mí. Exactly. So it's not just that I'm Adeola, I'm Adesewa, I'm Adetohun. No, it goes beyond that. The real Ọmọọba. Exactly. What do we want to bring on board? How do we empower the girls? You know, thank God I'm in the area of education.
we know that you train a boy child, you train a family. You train a girl child, you train a nation, right? So you can then imagine where you have a conglomeration of princesses coming together. Àwọn tó ti sọ identity nù. We are going to have a beautiful and serene society. Obìnrin ló ní àkóso ayé. Ẹ̀yin ni ẹ̀yin yàrá agbé fún yín o, agbé kò yín o. Tí obìnrin bá ti mú àlàáfíà wọlé, kò sí ni ìlú máa tòrò, ìlú máa ní ìlọsíwájú. Area tí ẹ fẹ́ lo yìí láti fi pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ wa tó ní low self esteem tí àwùjọ gan ti look down lé lórí, ẹ fẹ́ lo oyè yẹn láti wò pé kọ́kọ́ fi gain self confidence. That self esteem it must be built. Ọmọọba ni mí, obìnrin ni mí, èèyàn ni mí, ìyá ni mí, mo lè ṣoríire, mo lè ṣe ju kan tí ọkùnrin ń ṣe lọ, kò ń ṣe tìjà. Kì í sì lè ṣe ti ìfigagbága. Orí ẹ gbọ́dọ̀ pé. Ó náà ni àgbàdàn ló wá bọ̀ ní. Kò ń ṣe pé à ń ṣàgbèrè kiri ilẹ̀, ká má rìnrìn ya ìrìn ìdọ̀tí. No, you must be that royal. Kò ń ṣe pé exactly that integrity, that sense of belongingness. We want to revamp it for our children. They must be hardworking. Kò ń ṣe ọmọọba tó ń tọrọ owó kiri ilẹ̀, no. Ọmọọba tó ń ṣiṣẹ́, tó ń làágùn, tínú ẹ̀ dẹ̀ ń dùn sí nǹkan tó ń ṣe exactly. Tó jẹ́ pé tó bá bu òkèlè kan láti fi sí ẹnu ara ẹ̀, àdúrà máa tẹ̀lé, even látọ̀dọ̀ Ọlọ́run. That's the kind of society. Exactly. Ó ṣe pé kán sọ pé ìyà ń jẹ mí ni ngbẹ ní bàbá lúkúlákì ní mọ́lẹ̀, mo bí máa kọ́kọ́ kù, bàbá ó ṣe jẹ́ bàbá kìíní kan ló ń kí ẹ mọ́. Ìwọ rẹ̀ ń tó máa kì mọ́lẹ̀ ni. Gbogbo àwọn areas lè fẹ́. That tells you that something is wrong with your cognition. Exactly. Ọlọ́run àfún ṣe. A ti dúpẹ́ gbogbo ayé náà lẹ ti gbọ́ yìí. Ìyá ọmọ jẹ́ wábọ̀dù olórí ọmọbìnrin olórí ọmọbabìnrin Ilé-Ifẹ̀ ilẹ̀ Yorùbá èso lòdò àfolòdò joyè ìfẹ́ àfolòdò joyè ọ̀jọ̀gbọ́n ni. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, inú wa dùn wípé a pè yín ẹ dá wa lóhùn. Ṣe gan-an a dúpẹ́. Ọ̀rọ̀ tẹ́ ní fún àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn ọ̀dọ́bìnrin àti àwọn ọmọ Ifẹ̀ àti gbogbo Yorùbá tí wọ́n ń wò yín káàkiri àgbáyé. Ọ̀rọ̀ ìyànjú mi ni wípé ọmọbìnrin láti rí ara ẹ̀ bí èèyàn tó dá pé. Ọmọbìnrin ríra ẹ̀ bí èèyàn tó dá pé. We are not created to depend on men. Some people are also created to depend on you. So kọ́kọ́ ní ara ẹ̀ náà. Gbàbí tí orí bá dá ẹ sí, don't try to cut corners. Believe in yourself. Tell yourself you can do it. Tell yourself you'll get there. The little you just need is for somebody to raise a finger to lift you up and you'll get there. Ẹ ṣeun gan, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Níbi gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa wò wá, ìkànnì Inside Ilé-Ifẹ̀ òun náà ni. Ẹ má gbàgbé bá wa pín fọ́nrán fídíò yìí, ẹ bá wa pín ohunkóhun tẹ́yin náà bá dẹ̀ fẹ́ sọ, ẹ lè bá wa fi sí abala àríwísí ìyẹn comment section. A máa wéjà ní on the 22nd. Ẹ máa wé ọjà sóko on the 22nd, okay. So oyè gangan ní ọjọ́ Saturday 23rd nínú ààfin náà ni látọ̀ọ̀rọ̀ náà ló ti máa bẹ̀rẹ̀ àtọ̀ọ̀rọ̀ náà títí dalẹ́ ní túkàn mọ́kàn kùtùkùtù máa bẹ́ẹ̀. Ẹ á fi kàrúlá. Bẹ́ẹ̀ ni o. Gbogbo ya dùn. Lágbára ìdùnnú rẹ̀. Ṣòbọ́lá ọmọ ọlọ́gbẹ́ ńlá. Ọmọ rẹ̀ àgbàdá. Ọmọọba ìyá ọba.